ṣé lóòótọ́ òun ni tálàjà Kaola ń sọ nípa Abakewa Gold? Gbogbo ala rí rẹ́sọ̀n tí Abakewa Gold náà padà fi jáde o, gbogbo ala ti ń ra àwọn fídíò wọn káàkiri o. Ọmọ Yorùbá ẹja fọ̀tẹ̀lẹ̀ ẹja fàbòsí lẹ̀. Gẹ́gẹ́ bá a ti gbọ́, Alhaja Kaola wọ́n sọ bí ọ̀rọ̀ tiwọn. Wọ́n ní pẹ̀lú bí nǹkan ti ń lọ lásìkò tá a wà yìí, wọ́n ń sọ̀rọ̀ nípa Abdulrahman. Ní wọ́n sọ pé àwọn àfáà tẹ́wọ̀n ẹ̀ka rẹ̀ lómi ẹ̀fọ́jú ẹni Ọlọ́run wo ni a kì í ṣe ẹni Ọlọ́run kì í ṣe kinní kan. Ẹ̀wọ̀n wo tọ́tọ́kọ́ gbọ́dọ̀ ìwà tí ń bẹ́ẹ̀ nú àwọn àfáà mi ó burú jáì. Àfáà kan wà olórúkọ kódà ọ̀nà mọ́níyà ní gbé tani gbé mọ́níyà tẹ́lẹ̀tẹ́lẹ̀ Abakewa Gold ni pé ìyá sí pé Ọlọ́run ti ní kọ́kọ́ pọ́n sún dáadáa ní ìsìn ó lè mọ yẹ̀yìn wọ́n sì lè mọ́níyà náà bọ̀ tí Ọlọ́run ti ṣàánú wọn wọ́n tá mọ̀ pé ọ̀nà bẹ̀rẹ̀ náà ni Ọlọ́run kádàrá pé wọ́n ń gbé gbé mọ́níyà tẹ́lẹ̀ bí ọjọ́ sì ni ẹni o lọ́wọ́ bá wọn náà ni òun fẹ́ fẹ́ yín ni nígbà tó àti ọkọ ìyá ọgọ́rùn tó ṣẹlẹ̀ ẹ̀mọ tó ń rí ni kódà wọ́n á pe dán ẹ̀wọ̀n ni àyídán tó ń pa yìí nígbà ìyá àwọn wá wọlé yẹ àwọn bá ìṣọ́ nìkan àwọn bá pẹ̀lú àké kí ló ń fà ké ṣe fẹ́ fi sín bẹ́rẹ́ kìnní kan wọ́n ṣàṣà àwọn ọ̀rọ̀ yẹn wáì tó já sí pé irú ẹnu Alhaja Kaola lọ ẹ̀ka tí wọ́n gbọ́rọ̀ ọ̀rọ̀ bá ń jáde bọ́ọ̀rọ̀ kan bá ṣe ń dùn ní fẹ́fẹ́ sọ sí dandan ní kẹ́ ẹ sọ sórí afẹ́ ni bọ́ọ̀rọ̀ bá ṣe ń dùn ní tọ́rọ̀ bá ṣe rí bẹ́ẹ̀ tóòtọ́ kárí bẹ́ẹ̀ sọ̀n bẹ́ẹ̀ ló ṣe rí sí dandan ni fún yín láti pé kẹ́ ẹ sọ sórí afẹ́ nítorí pé kí ni o nítorí pé ìjà ń bẹ láàrin èèyàn tẹ́nìkan àbámu yẹn tẹ́ ń sọ̀rọ̀ fún ẹ̀rọ pọpọlọ wọn dọ̀ láti lè sọ pé ìyẹn ọ̀sẹ̀ mi dàtẹ́wọ́ comment section lọ́yìn báwo kan yìí sọ pé ìrọ̀ náà máa ń pamọ́ tí máa ń purọ́ nu àwọn kan sọ pé àkà Ọlọ́run ó gbà wá lọ́wọ́ àwọn àfa àṣebi Ọlọ́run ó gbà wá lọ́wọ́ àwọn kiri kan bẹ́ẹ̀ làwọn kan níbi ètò pé àwọn tí mẹ́tọ́ ń bá wí àfa Abakewa Gold ni. bó o ló ṣe sọ̀rọ̀ yẹn àbọ̀rọ̀ tí ó tabá yẹn tó ń tọ̀ ń wò ní fèsì láyéláyé báwo ni ó ṣe kọ́ wá dákẹ́ ẹ̀ ń tà fi tá a purọ́ mọ́ tó dákẹ́ ayé àtètè mọ́ tìrán mọ́ ṣùgbọ́n tó yẹ tẹ̀gbẹ̀dá dùn tó bá rúgbú jẹ́ pé kí á ní ìtumọ̀ ogun tẹ́ ẹ̀ sọ ṣé ìrìn wá ni so ó sọ wípé èmi ti tèmi kọ́ nìyún o ó sọ tààrẹ ẹ̀ ní ṣùgbọ́n tá bá dákẹ́ lóhùn kankan àdákẹ́ sí tó bá purọ́ mọ́ tó bá dákẹ́ ó kà dákẹ́ tẹ́ ni nígbà táwọn kan ń gbà bí nìsí tán purọ́ tán pa gbogbo tí ń jẹ́rọ́ tán kó gbẹ̀jọ tán dìlé orídìí ọba àlù lórí tọ́ba àlù tí ó fèsì àwọn yẹn sọ pé bá bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀rọ tán fèsì wọn káàkùn ríran rí wọn káàkùn tọrọ àforíjì gbogbo àwọn tó súnmọ́ yìí nǹkan káàkùn ká àsùnwọ́n pé ọba ilé ó ṣe súnmọ́ kò sí táfẹ́ fi rọ́ṣe nítorí kíni ṣé káyìn lè bá wà gẹ́gẹ́ bí ẹni rẹ ni tó yẹ sí pé gan táwọn èèyàn bá ní pé kí wọ́n gbé ọ̀rọ̀ tí yín gan kalẹ̀ gan ẹ̀yin gan ó sá lọ àwọn èèyàn tẹ́ ń fọ̀rọ̀ lọ yìí wọ́n dá social media yóò lè yanjú tó wà lẹ́yìn yóò kà tún yóò mọ wọ́ọ̀sì nǹkan yín ni wọ́n lépa mi o wọ́n fẹ́ pa mi o wọ́n tẹ̀lé mi o sẹ́ni tá bá fẹ́ pa á máa sọ ẹni tó bá ń lépa rẹ̀ á máa sọ̀rọ̀ àwọn èèyàn gọ̀ àwọn èèyàn people are not daft aka yẹ̀yẹ̀ Islam ni ayẹyẹ Islam ni ẹni kò sí lè yẹ Islam àfi tí wàá yẹ̀yà rẹ̀ wọ́n á ní ẹ̀rí wọ́n tún dé wọ́n gbàwé ẹ̀rí wà látàn bára wọn fà ṣẹ́tìrí ẹ̀wù wọn àwọn aṣáájú wọn náà nú ẹ̀sìn ṣẹ́tìrí wọn kéde fẹ́ wọn kọ́rọ̀ bá wa wáyé tí ẹ̀ lè dáná ẹ̀ lè dá nǹkan yanjú fúnra yín bẹ́ẹ̀ bá nìkan ṣe tẹ́lẹ̀ tẹ́ ẹ̀ bá expect lẹ́ẹ̀ bá lọ́dọ̀ ẹ̀ mọ̀ sí ara yín sẹ́nìkan ló ní kẹ́kẹ́ lọ́ bá ṣe lágídí nígbà náà lọ́ni wíyàrá gbogbo alárí nǹkan tí Abakewa Gold ṣe fún yín nígbà tí àwọn kọ̀rọ̀ sẹ́ni pé báyìí parí ìjà tẹ́ni pé ìgbà tó tó abẹ́yìn iṣẹ́ àní foríjì kò sẹ́ni tó ní kẹ́ mọ́ foríjì yàn ṣùgbọ́n àwọn kan fi tara ṣe ni pé ẹni tó gbé wòwò yín bọ́ ta rí bẹ́ẹ̀ ṣe gbé kinní tẹ̀ ń ṣe báyìí tó gbé wòwò yín bọ́ ta só ronú dáadáa kàn yín lọ́jọ́ iwájú àbí tẹ̀ ń sọ yìí nìsín ó ní láti ṣọ́pa nǹkan rẹ̀ ìyẹn ló dé káwọn yẹn lèmi fi pé bí a ń tí Abakewa Gold rò ní ẹ̀dá pé ṣe lè foríjì irú ẹni bẹ́ẹ̀ yóò padà ní àforíjì náà ní ṣùgbọ́n ìtara ìdánmọ́ nìyẹn kánábà sọ bẹ́ẹ̀ o náà ló fà tán fi sọ ṣé n tábà ṣe fún yìí ń da ni ẹ mọ rẹkọọdù burúkú tán ti kírètì ilé fún gbogbo àwọn tẹ́ bá fẹ́ bí ni àbẹ̀rẹ̀ kọ́ọ̀rọ̀ tẹ́ ń sọ nísìnyí ó bọ́ ẹ̀pù nǹkan yẹn mọ́ ni bọ́lọ̀ kún bá ṣẹlẹ̀ nísìnyí ẹ lè má tí ì mọ̀ lọ́rọ̀ nísìnyí ó dọjọ́ ọ̀la àwọn èèyàn ń keep record
wèrè tẹ́ pé lọ́kọ́gbà náà lọ́hùn tó náà rí ní irú clips yẹn jáde fúnra àwọn wèrè yẹn táwọn yẹn fi gbé jáde ṣé ìyẹn náà sọ wá dáadáa fún yín ni àwọn tó yẹ kẹ́ máa wà lépè lójoojúmọ́ ọlọ́run gan ò dáríjì ọ̀tá ọlọ́run tó dá wa kò dáríjì ọ̀tá ṣẹ́bilé wọn lórí ibi kan àyà kan yàrá kéré ń tún lónìí àbí ní àná ọlọ́run ní àwa la fi àìsàn sí wọn lẹ́mìí ọlọ́run ní kì í ṣe pé wá pé a tún àìsàn kó a tún kà má àìsàn yẹn sáádà tún àtúnkàn mọ́ fún wọn ẹ̀yà máa ń fọ̀tà ṣeré ọ̀tá tí ò ní ìrònú dáadáa pẹ̀lú yín ẹ̀wọ̀n ètò ìwọ̀n ẹ̀jẹ̀ kan mọ̀ tì kán mọ̀ fún yín gbẹ́gẹ́ mọ̀ gbéra yín lọ́kọ́ kílẹ̀ fẹ́ gbogbo yẹn ṣe lọ́jà kọ́lá kílẹ̀ fẹ́ gbogbo yẹn ṣe ẹ̀ ní ìdí ẹ̀ àwọn afọ́dẹ̀rẹ̀ ń kálukú dákẹ́ bàbá wọn ní ti gbọ́ lọ́dún bàbá kígbà gold wọn ní bàbá ìmáàmù chief ìmáàmù pé yìí wọn lẹ́ẹ̀ ti kọ́lùkọ́ bí èèyàn bíi mẹ́jọ ìgbà táwọn tún dípa àdébẹ̀ níbi 6 àwọn rí pé ń kálukú ẹni tó kó sójà wá ẹni tó kọ́lọ́pọ̀ wá ṣe fẹ́ lọ jagun lé bàbá ìmáàmù ní kílẹ̀ fẹ́ gbogbo yẹn ṣe. àwọn ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu bàbá kígbà gold àwọn ọ̀rọ̀ tó yẹ pé ń dọ̀tí Islam ni kí ẹ̀yin tá a wòye jẹ́ bí aṣáájú ẹ̀sìn kẹ́ mọ bára yín jà kẹ́ mọ gbéra yín lọ court ẹ̀ láforíjì kẹ̀kẹ́ àfi kẹ́ ronú bẹ́ẹ̀ ṣe fẹ́ ba yára yín jẹ́ sẹ́kọ̀ọ́ wò la fẹ́ kọ́ lára gbóyin tó bá para ìyàwó àsìtẹ́ kẹtẹ́ padà mọ́ ṣe kò ní padà wúlò mọ́ ayé òkè mò ń bọ̀ láti Ìsẹ́yìn ní ìjẹta ọ̀rọ̀ tí mò ń sọ yìí wàláì mo fi Ọlọ́run fi ànámọ̀ mo fi ọláwẹ̀ tí mo fi wàláì kìí ṣàròsọ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ni jókòó sínú mọ́tò pọ̀ lọ́wọ́ tèmi ń gbé pé mi wá bísẹ̀nsì mi lọ́ni mò ń bọ̀ láti ilé bí iṣẹ́ tọ̀rọ̀ tèmi bẹ̀ ni mọ́tò tí mo wá wọ̀ mo rí pé wọ́n ń dìbéètì lọ́wọ́ nínú mọ́tò yẹn mo bá wọn tán mo máa lẹ́nu dìbéètì yẹn náà ni mo á fa balẹ̀ tẹ́gbàdé wẹ̀ mí kan bẹ́ẹ̀ wá wọn mọ́tò mi yìí sọ̀rọ̀ lẹ́yìn ìgbà ìtẹ̀síwá mi mo á tẹ̀ra mú káńtà mi dájú báyìí yàrá mọ owó lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ yàrá mọ jẹnu wíjẹ́ àti pé inú àwẹ̀ gan sọ́sì ẹ̀ fa kéèyàn sọ pé èèyàn bá nǹkan rojọ́ èèyàn bá ṣe kan ṣe wàdà kẹ́mọ̀ sì fa gẹ́lẹ́gbẹ̀ mi gan ń kọjá lẹ́gbẹ̀ yín ni bó sì fa taláyà wọn àmọ̀ wọ́ràn ni lẹ́jọ́ bà mí ní ládàáwọ̀ ibi tí mò ń ṣe jẹ́ ok pásítọ̀ ni bàbá yẹn ó wá ń sọ̀rọ̀ nípa Christianity gba ohun gangan lónìí kálọ̀ náà Islam kì í sọ́nà abáláwo ẹ̀sìn kìnnìkan ni òòṣà kìnnìkan ọmọ bá tẹ̀yàn jẹ́ wàláì mo fọlọ́ bá kírísítẹ́nì ẹgbẹ́ àwọn kírísítẹ́nì ẹgbẹ́ wọn wọ́n ẹ̀tọ́ báràn àwọn ni wọ́n takò bàbá yẹn ẹnìkan tó jọ́sẹ̀ sínú mọ́tò inú ẹ̀ dẹ̀ dùn débi wípé wọ́n takò pa bí ẹgbẹ́ dùn sàn èyí bábìlì ló sọ ẹ̀ bẹ́ẹ̀ ló sọ ẹ̀ at the end of the day látúwárẹ́ nìkan tó àjọ mọ́tò tó wọ́n sọ pé ó mọ bàbá yẹn ìbáwọn jọ wà ní Ṣakí àbígbó ló sẹ̀ ti wà ní ìbáwọn jọ wà bẹ́ẹ̀ ni pé ìwà báyìí kọ́lẹ̀ wù ní abẹ́ ti gbàgbé ni bàbá dákẹ́ straight bẹ́ẹ̀ ni ta lẹni tó mọ tán tàbí tí wọ́n sì bí kìkísẹ̀ tá à ní bá mi bẹ̀ táwọn àmọ́ ètò ìtàmọ̀ ìyára wa ẹ rí nígbà ayé ti dayé pé Christian ń takò Christian pé ẹnu yín sọ̀hún gbogbo tẹ̀ ṣe ọpọlọ burú tẹ̀ fi wówó àwọn Christian ń sọ kì í ṣe mùsùlùmí kọ́ ò sọ̀rọ̀ wọn tó bẹ̀rẹ̀ orúkọ Jésù ló ń káwọ́ wọn pariwo wọn lè tún sọ pé Christian làwọn pé gbogbo àwọn wá ṣe ń ṣe gbogbo àwọn ọ̀rọ̀ ọlọ́tẹ̀ sọ preach pátì ẹ wọn ń sọ pẹ́sì kan kinní kan ẹ̀yin gan tiwa gan ṣáà tí ì rí yẹjú tán a lot of things wà nínú gbòòrò ayé tó ń bàjẹ́ àfi ká dojú kọra wa tẹ́ ẹ̀ bá lọ kìlọ̀ fún gbogbo àwọn ọmọ tẹ́ ẹ gbé gbogbo àwọn Sofia ni gbogbo àwọn Yelima ni gbogbo àwọn oríṣiríṣi àwọn tẹ́ ti pàǹtì tó tẹ́ pé wọn níṣẹ́ méjì kan tán ṣe àbí kí wọ́n ṣàmọ́ blọ́ọ̀gì àwọn àfáà wa gbogbo àwọn àbá yẹn tẹ́ ẹ̀ bá lọ tọwọ́ wọn bọ́ṣọ ẹ rí wípé gbogbo tẹ́fẹ́ mọ preach yẹn ayé ò ní padà gbọ́ mọ́ the only person yẹn yóò kan tí mo respect ẹ rí bẹ́ẹ̀ mọ́ ọ sọ kò sí tọ́kàn mi o Ọlọ́run gan sọ pé tóun bá ní kó mọ túkọ̀rọ̀ wa wò àbí òun fẹ́ fi bí wa ni kò sẹ́ni tí ó mọ̀ rí bọ́ kò sẹ́ni tí ó wà ní jẹ́ náà ń gbogbo láàrin gbogbo wa ta ló fẹ́ mú rí bọ́ láàrin gbogbo wa tí ló kàn pẹ̀lú pé nǹkan ṣe kíni nítorí kò ṣe ní kọ̀rọ̀ níta bá ti rí máa gbọ́ làwọn treat rẹ̀sìn tó kọjá wípé àdábì náà ni a mọ̀ tó kọ̀rọ̀ ńkọ̀rọ̀ kò sí tó kàn wá pẹ̀lú gbogbo yẹn yín lẹ́jọ́ mọ́dún tẹ́jọ́ dàpọ̀ ńkọ̀rọ̀ the only person yóò kẹta mọ̀ tó ń ṣe wá sí unity láyé bàbá Akíngbà Gold ni gbogbo ẹ̀ mo lè fi sọ ẹ lọ́rọ̀ ẹni ẹ nígbà tẹ lọ sókùn mọ́ṣọ́ èyàn lọ́kọ́ bí wọ́n nú ẹgbẹ́ ṣe lọ ẹ̀ṣẹ̀ kí gbogbo yẹ kí la fẹ́ fi ṣe gbogbo yẹn ló wọ́sọ̀gbọ̀ mọ́ṣọ́ ẹ ń bá wọ́sọ̀gbọ̀ yẹn tó bá gbàdá láre ó gbà ẹ tó bá sì gbẹ̀bí ó gbà á tiẹ̀ nìyẹn ọ̀hún kárùkù ọ̀nì zóòní nítorí ọ̀kadà mọ́ṣọ́ lẹ́yìn àwọn ò fẹ́ mọ̀ kò sí tó kàn wá ẹ mọ̀ gbà àwọn ọ̀rọ̀ tí ò bá ṣe láti mọ̀ yẹn ẹ mọ̀ gbọ́ social media mọ́ ẹ mọ̀ gbà àwọn ọ̀rọ̀ tó pé àwọn èèyàn ò ní pẹ́ẹ́rẹ́ àfẹ́ attend sí wáàsí kankan mọ́ láti fẹ́ gbọ́ sétí kó mọ̀ ní pé tẹ wá condemn tẹ pé mọ̀ condemn làwọn èèyàn padà mọ́ padà sí láti wá mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe rè tẹ condemn àwọn àfóńtẹ̀sí bá tẹ condemn wọn táwọn ọmọ di apààyàn kiri ayé ìwúrú Abdulrahman ọmọ ọlọ́rin yẹn Kọ̀dìríyà ní ìpínlẹ̀ wọn náà ó gbé kiri Kọ̀dìríyà ń lu bàndírì bí Kọ̀dìríyà
wọ́n ṣe bí wọ́n súnfí at the end of the day kò ní ìrọ̀rọ̀ kan kò ní kọ̀nà àmọ́ ọlọ́run tán fi mọ̀ kò iṣẹ́ lára ẹ̀ wọ́n gbogbo àwọn tẹ́rìbíyà ni tán fi mọ̀ kílẹ̀ ìmọ̀wọlẹ̀ rẹ̀ kó ń pè tẹ́rìbíyà ìmọ̀wọlẹ̀ rẹ̀ kó tán pè tẹ́rìkíyà kí náà pè tẹ́síkíyà kò sí tán fi ń test wa kọjá pé àti tẹ́rìbíyà ni o gbọ́dọ̀ mọ̀ ọlọ́run lára gbogbo nǹkan pé tó gbogbo tó àṣẹlẹ̀ ṣe gbà pọ̀ ọlọ́run náà ni wà ọlọ́run ni gbogbo ẹ̀ o gbọ́dọ̀ rí ọlọ́run bá fi àjọ gbà pọ̀ ọlọ́run náà ni òun náà ló tún dún tó bá tún fọ́ lọ́jọ́ tó ń gbà pọ̀ náà ló tún dé bí ó bá sí kankan tó bá lóò fẹ́ mẹ́mí ẹ lọ gbà pọ̀ ọlọ́run ló tún dé nítorí pé ní tẹ̀rìbíyà tẹ̀lé wùzú nìyẹn èyàn sí wùzúlù ẹ̀ tán ẹ̀yìn tẹ́ gbàgbọ́ owó yìí ẹ̀ ṣe tẹ̀lé àdìẹ ẹ̀ sọ pé ẹ̀ ti wùzúlù kiri ṣé wùzúlù ẹ̀yọ kan tó wùzúlù ọ̀dà fáyẹ̀ ni ṣé o ní wùzúlù ọlọ́ntàn ni olómọ ọlọ́ntàn ni ọlọ́run continuously tẹ̀lé àti wùzúlù yẹn o ní first stage òun náà dẹ̀ ní tó jásí kò gbọdọ̀ filẹ̀ tí ó máa mọ bí gbogbo àwọn tẹ́ríkíà wà tẹ́síkíà gbogbo àwọn tẹ́ríkíà àti tẹ́síkíà yẹn yóò máa tẹ́sítì bó o ti ní ìfaradà sí èyí ò gbọ́dọ̀ ṣe kó mọ̀ sọ pé wọ́n ní farada yóò nígbà kódà wúyà kódà ká èmi ìbẹ́ rí ńgbà tọrọ di èwo muslim kó máa bómi kó ní kò lásọ lọ́rùn torí pé mo ti máa fi jàlábí àti máa wọ̀ lọ kírun tí máa dé tí máa mọ fi ṣe program ńgbà tí àárọ̀ mo ti máa ó ní àwọn jàlábí àmì máa ti rí máa wọ̀ kì í dọ̀tí ó ní mo fi ń kírun ni máa fi ṣe program ẹni kò lásọ lọ́rùn kò lásọ alásọ kan ìpènà máa gbogbo ìpènà máa fún wa máa mọ̀ pé bàbá sì ẹ̀wà alásọ kan só tọ́ sí mùsùlùmí lẹ́nu láti mọ̀ sọ aṣọ tó yá sí pé ńgbò bá kú tán náà gbogbo aṣọ tó lò ní wọn ní sípò mọ́ lẹ́yìn aṣọ white tí wọ́n ràn fún kó wá òun náà ni bọ́lọ̀ bá tó kára kó bá tún lọ́rọ̀ bá tún kú sínú Islam náà tún ni ìtọ́lẹ̀ tí ìwà tí kú ọkàn gbọ́dọ̀ balẹ̀ ó gbọ́dọ̀ mọ jẹ́ kọ́kàn ọmọ wà lókè lókèrè kò lọ lànà bí sọ pé sin ọlọ́mìyà tó kó fẹ́ kú lọ́la gbogbo nǹkan yẹn ìjó iṣẹ́ mọ́ ẹgbà tẹ̀síwọ́n àwọn èèyàn wá ronú pọ̀rọ̀ làwọn fẹ́ gbà àti káwọn tún mọ gbọ́dọ̀ àmọ̀ ìkọ́rọ́ yìí ẹ mọ iye àwọn táwọn ṣẹ̀ṣẹ̀ tó ti fún lọ́wọ́ tí wọ́n gbódù ni tó ti tẹ̀ lódù fá ṣé ẹ mọ iye wọn ni ẹ mọ iye àwọn tó ti tẹ̀ lódù fá sẹ́yìn mọ iye wọn látara pé ẹ̀ ń kọ́ndẹ́mù àwọn wò pé wéèwo ni ẹni tí yóò bá wá bá àwọn wòlíì Ọlọ́run gbé yóò sọnù pẹ̀lú àwọn ọ̀rọ̀ burúkú tẹ̀ ń sọ yìí ẹ mọ̀ ṣe bí ẹni Ọlọ́run kọ́rọ̀ irọ́ sì ni àníyàn yóò dá sọ́mọ́lá kejì a ní láti mọ bara wa jẹ́ Islam ẹyọkan ni Kaaba ẹyọkan ni Quran ẹyọkan ni àbíkílẹ̀ dúpọ̀ yàtọ̀ ní gbogbo ẹ̀ bàbá fẹ́ kírun àjọ dúró papọ̀ náà ni wáì tẹ́gbẹ́ mọ̀ fẹ́rẹ́ wa jẹ́ ni àwa ní endurance lọ́dọ̀ àwọn oṣù fínú Ọlọ́run tó fi mọ̀ wá tí a bá ń bá o ní ìtajọgbọ́ wíìdì kan náà tàbá jọ ń bára wa ní nǹkan pọ̀ rí ká máa tàùn síra wa kódà àníbúra wa ṣùgbọ́n mọ̀ sínú mọ̀ síkùn wọn ládọ̀ fi àwọn ládọ̀ fi ṣe sì ń lójú wa bàbá sọ̀rọ̀ ọ̀dọ̀ ní mọ̀ àfi tí àwọn tó jẹ́ ṣéwù tán bá fura pa àkérèdé ẹ̀yẹ ìjọ túká wọ́n dẹ̀ ti túká náà nù torí àti gbà pé kébi tá bá jọ wà àti bọ́ọ̀mọ̀ yà wá pàdé tiẹ̀ nu kí ló dé àwọn ń bojú Islam jẹ́ lẹ́yìn bojú ara yín jẹ́ àwọn káàkùn náà káwọ́ lẹ́rọ nìsín ẹnu òkà gbẹ́ ẹnu òkà wo ẹ mọ̀ wẹ́ tẹ́bọ̀ forí ẹ̀ làgbọ́n káàkiri ẹ lọ wégbó dákun o bàbá Kégbà Gold mi support wọn tẹ́yẹ́yẹ́ wégbó ni mo fi sọ mo support wọn tẹ́yẹ́ torí pé wọ́n ṣe wáàsí tán pé peace wọn ní kẹlẹ́bọ̀ mọ̀ ṣẹbọ wọn ní kọlọ́rọ̀ mọ̀ sọ̀rọ̀ wọ́n gbà pé ọmọ Yorùbá kan náà jọ ni wá wọ́n dẹ̀ ń create peace ìṣesí dáadáa wọn ní mọ́ jẹ́ kéèyàn ó gba Islam ó gbà wọn anábì yẹn kì í ṣe pé wọn náà lè sánà àbínú sọ́tù fati tí anábì ní pé kéde kan fọkàn àdí yìí kí lẹ́rù pé àwọn olè rò pọ́n jọ tọ́ọ̀bà déhùn ṣé mùsùlùmí nìkan náà jọ tọ́ọ̀bà déhùn ni. ọba àwọn gba ewu bàtà wà Mẹ́dínà ẹwà àwọn tó bá ṣe ẹwà àti ẹsẹ ẹlẹ́sìn Islam ẹwọ bọ́lọ̀ ń pa àṣẹ nìkan wí ẹwà àwọn àbàtà náà wọ́n bá gbogbo àwọn eléégún yẹn ṣe wọ́n padà tún wí ni wọ́n sì ń sàn padà ní ìṣèwò láwọn fi lọ́ra tí èyí tẹ́ kò ní mọ̀ pé eégún wèrè wẹ̀lẹ̀ ń gbé kíní kan ẹ̀yẹn lógún òfò kíní kan èyí tí àwọn yóò dáadáa kíní kan lẹ́wọ̀n sí wáṣẹ káàkiri ewu lẹ́tí rí gé ní ẹ̀mí ẹ̀ sínú Islam látara gbogbo àwọn jàgíjà kan tẹ́ ń ṣe káàkiri tẹ́ bá sì tọ́ ìwà àwọn tẹ́ ń sọ yìí ìwà wọn burú ju èṣù lọ ìwà wọn ó burú ju èṣù kódà èèyàn ò gbọ́dọ̀ fi ọmọ sọ́dọ̀ wọn láàrin ìṣẹ́jú kan wàhálà ni. gbogbo ntẹ ẹ bá ní lọ́mìí sí Baba Kégbà Gold ẹ lọ wá ìpè dànù ẹ sọ̀rọ̀ ìdọ̀ kan ẹ wà láwọn níṣẹ̀ṣẹ̀ wọn ń ta yín wọ́n ṣe ní ń ta yín ibi tí ẹ ń bẹ̀ bọ̀rọ̀ lọ yìí ẹ sì ẹ̀sẹ̀ olóró mú pé ẹ̀yin kó mọ̀ wípé wáàsí dẹ́n ṣe ò ní wúlò mọ̀ nígbà tó bá padà yá
ayé òrìṣà ẹni fẹ́ tẹ́tí gbọ́ mọ́ àti mùsùlùmí ẹgbẹ́ tẹ́fẹ́ wọn ṣe wá sí wọn forcefully wọn kà kó wọn gbà tó kọ́ wá sí ti pé aláàgbọ́rọ̀ yín mọ́ ọ̀rọ̀ yín gan ó ń fọ́ wa lórí ó ń dá wà lálẹ́ because the more bẹ́ẹ̀ bá ṣe ń la tán dáadáa sí làwọn yóò mọ penetrate wọlé wọ́n dẹ̀ mọ mú àwọn tó jẹ́ mistake jáde tẹ́yìn náà ò ní lè ráyè defend jẹ́ ká lórí náà àwọn sọ Islam àwọn sọ di ẹ̀sìn ogun àsọ di ẹ̀sìn kéde kan gbogbo ẹ̀bẹ̀ ìfẹ́ rúdú káàkiri ní máyì tá a lè fi sọ́ọ̀fù nǹkan mi kébìlì àmọ́ ọgbọ́n tá a lè fi báwọn èèyàn àgbàlagbà gbé kódà nu tẹ́síkéyà tìlù wùzùl wọ́n kọ́ pé tó bá mọ̀ pé ní àgbàlagbà ni ó náà ní nǹkan nú tó lè gbé fò ó náà ní sòlùtọ́n tó gbé òun náà fò bí wọn náà bá jókòó sọ́dọ̀ àdúrà rẹ̀ tó rí i pé ìsẹ̀mí rẹ̀ náà dìde kó lórí ibi tó bá jókòó sí tó bá tó rí wọn tẹ́síkéyà tìlù wùzùl kọ́ wá pé ó ní láti tẹ́síkéyà tìlù wùzùl kò kọ́ wa wípé ká sá fún wọn náà wàá ṣe táràkì lára wọn ni ẹjọ́ ṣe táràkì lára yín ni náà sábàdé sábàdí ya sọ́kàlì kó wàlẹ́ kó sàn sọ́la ó mọ̀ pé tẹ́rì ni o ẹ máa gbọ́ ó mọ̀ pé tẹ́rì ni o kì í ṣe pé ó sá fún tó yẹ pé tẹ́rì ti dé wà ládé àbóníyà tó jẹ́ tẹ́rì wá sáwá yóò bá yọ̀ ń jà kí ló tó sá fún wọn bẹ́ẹ̀ súnmọ́ wọn wọlé tọ̀ wọn máa kí wọn ṣùgbọ́n ìwọ tó mọ̀ pé yes òun náà nìkan ó ní jẹ́ kẹ́nu tiẹ̀ ò yá torí tó bá pe gbogbo tán pè papọ̀ tán tá bá dàdí ọ lórí nǹkan sí ọ ẹnu ni o torí pọ́ńkà kò rí nǹkan gidi jogún lọ́dọ̀ àwọn ọba rẹ̀ mọ́ ló fà á o àwọn àbáta náà bí kiri kan bá gbé ọrùn ó wọ̀ o àwọn yẹn ò fi ṣeré o tán bá kó gbọ́ ẹ̀jọ́ tán ó ṣe ọlọ́ǹgá mọ tá fojú ẹ̀ rí gbogbo àwọn ànábì ọlọ́run mọ tá fojú wọn rí òrọ́run gbàtí musa gbọ́dọ̀ bá fìyà náà yẹ mọ́ ó bẹ lọ́n ó ńgbà tó bẹ lọ́n tọ́lọ́run àti kó súnmọ́ díẹ̀ tán ńgbà tí ó tún rí wọ́n tún extra bẹ lọ́n sọ́wọ́ rọrùn ni àwọn yìí wo lẹ́rù kan fẹ́ kojú nǹkan gidi ò sí mọ́ ni ibi tó dẹ̀ wọ àwọn pariwo ni ẹ̀ tọ́ wọn débẹ̀ ni wọ́n má gbọ́n ju jìnnìjìnnì léyàn lórí ẹ̀ ń kálukú náà mọ̀ pé yẹ́sì nǹkan ṣẹlẹ̀ a need láti pera wa padà ká mú ìfẹ́ òun ká mú lókùnkún dùn ọ̀ẹ́sì ẹ̀ mọ̀ yẹn kúrọ́tọ̀ ni kò ní tòrò mo kí ọ̀rẹ́ mi ẹ̀dá kàbí sára ọlọ́run ìjọba jẹ́ akóńgbẹ ọlọ́run ìjọba jẹ́ bàbá Abdulmajid ọlásùnkànmí mo kí dáadáa o yàrá Fatima lílé mo kí dáadáa o ọlọ́run ìjọba jẹ́ o. so ẹ mọ̀ jẹ́ akékéwà àtakò ẹ kírètì ìfẹ́ intẹ́sì ìfẹ́ wà lẹ̀ ẹ gbọ́dọ̀ kí gbàgbé ti ń pariwo mo wá àwọn kírísàn mo sì ń dáyọ̀ mi lójú pé kílẹ̀ tó fẹ́ kílẹ̀ mbọ̀lẹ̀ tó ń lọ èyàn bá wa kílẹ̀ tó mbọ̀lẹ̀ tó ń lọ sẹ́nu ọba máa mú Ìbàdàn àkàyìn tì ní àwa ní aṣáájú kan tá a lè wá pè pé aṣáájú làwọn yìí tá a lè gbọ́dọ̀ sí mọ́ lẹ́nu wọn ká kù sáfẹ́ dọ́gà láàyè ara tiẹ̀ lórí àwọn ìmọ̀ tí ò kún ìmọ̀ tí ò tẹ́ sí mú jàmọ́ láì tán mo kí yín o ẹ̀mẹ́bẹ́ o mo kí yín sà so límọ̀ tí ò tẹ́ sí mú àwọn tó jìyà lánàá fọ́rọ̀ mọ̀ àwọn ò bọ́ síta láti ṣàtakọ ara wọn báyìí kì í sí pé àwọn náà ìjà ṣèbá ara wọn wá sí tàǹpó ẹ lọ trace àwọn èmi pẹ́sìmọ̀ mi èmi ìgbọ́ wà sí àwọn àbá àgbàlódé ayé ìsìn èmi ò lọ orí Google àbí kí n lọ sí orí àwọn áàpù kọ̀ọ̀kan kí wọ́n lọ wọ àwọn wá sí àwọn bàbá wọn bàtàná ẹ lọ gbọ́ àwọn wá sí Àbálágòdì Ìbàdàn bí ẹ lọ gbọ́ àwọn wá sí àwọn sí òṣèyẹ ẹ lọ gbọ́ àwọn wá sí iṣẹ́ Ádámọ̀ iṣẹ́ Kamal bàbá oníwàsí àgbáyé bàbá Abdulrahim Abata ẹ lọ gbogbo wá sí ogun wọn ẹ rí tí wọ́n pè ní ìmọ̀ ẹ wo báwọn bàbá yẹn ṣe ń lògùn ìsáyé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ gbọ́ bàbá wa kan wà ní bàbá ń kúta ẹ lọ gbogbo wá sí wọn ẹ try láti ẹ find ẹ wá ẹ mọ̀ wípé wà láì wò fọlọ́nfọlọ́ ra àwọn tá à ń sọ yìí wọ́n pléèsì ìmọ̀ wọn kalẹ̀ Ọlọ́run dẹ̀ ó dẹ̀ gbà á ní ẹ̀fún wọn ju pé ká sọ pé àwọn àmú ìmọ̀ kan àwọn ìṣàtakò bí ẹ bá ti ní nǹkan báyìí ẹ sáré gbé lórí gẹ́gẹ́ ẹ bá pa ara yín ẹ bá blackmail ara yín kíní kan ó máa kíra ní ó fẹ́ sóògùn ó ró dán ó sì kíní kan kò sí dáfẹ́ gbogbo yẹn ṣe àwọn òrèlè láti gbọ́ gbogbo yẹn etí tí wá ti gé ìgbà tẹ́jọ́ ń dagbó nǹkan papọ̀ tá lẹ́pẹ́ sí ìgbà tó lọ wá di ìṣọ̀tá yẹn kí ni tiwa láti wá máa sọ̀rọ̀ sí social media tí ìwà social media ọ̀nbọ̀lẹ̀ fẹ́ sọ sí ṣẹ́gun orí sóró mọ́ṣáláṣí lọ tẹ́lẹ̀ máa parọ́ kí gbogbo ayé wo ló fẹ́ bá yín gbọ́ kọjá àwọn tó bá lẹ́yìn títì ẹ fi yẹn wúra yín báyẹn ò ní social media tán ló ń gbára lọ́wọ́ lọ́sìn kíra àwọn kan káàkiri àgbáláyé láwọn rìkọ́dì wọn ni jẹ́mọ̀ bàbá báyìí bàbá náà lè sọ pé kò sí nǹkan kan lọ́dọ̀ wọn ẹ já ronú Islam bí ti ń lọ yìí wàláì ẹ ṣe wá sí pé kò ní padà níta abájọ tí àkùrẹ́ sọ pé àwọn kan wà tó yá sí pé tó já àwọn ẹni rẹ wọ́n ti ṣáájú
àwa tá à ń bọ̀ lẹ́yìn náà kọ́lọ́hún ó jẹ́ àtó wọn ọ̀nà tá a gbà tó wọn ni a jẹ́ ká yẹ lórí ká lọ ronú pé bọ́ọ̀lù àwọn báwọn sí lu Islam àná ìtẹ́sọ kókò dáhùn ẹ lọ tracy tó dáa ń bẹ̀ kẹ́ wá mú jáde kẹ́ wá mú áfi ẹ lọ wo Ànábì gan bó ṣe ń bọ gbogbo nǹkan tó kí lọ́nà fi ròyìn ìwà ni ìyá níwà lónìí à ń bára wá jẹ́ ni torí ní tábẹ́ jẹ àwọn akégbàgbé rẹ̀ tìǹbà pé àwọn náà wọ́n wà nínú àwọn tí wọ́n sọ ṣùgbọ́n àwọn bá wọn sọ wọ́n wà nínú àwọn listed tó já sí pé àwọn náà wọ́n wà nínú àwọn tí wọ́n fẹ́ díje dépò imamship lọ́yọ̀ọ́ gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ kò sẹ́ni tá a mọ̀ kò sẹ́ni tí ò dá sí wa ṣé Barrister Bilal la fẹ́ sọ pé àmọ́ ni èèyàn mi dáadáa ní Barrister Bilal dẹ̀rẹ̀ àwọn náà ìṣó Sufi alìsùn náà làwọn náà wọ́n dẹ̀ gba ìsìlámù wọ́n gbọ́ ìsìlámù wọn yé so táwọn sọ pé àbí àjọta ẹnìkan ní gbogbo wọn ni gbogbo àwọn lẹ́kọ̀ọ́ kan tán gbogbo àwọn tó jẹ́ káyọ̀ tán fẹ́ jáde kò sẹ́ni tí Ọlọ́run kádàrá pé àmọ́ àti kókó kú sọ̀rọ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ akàdákẹ́ ni pé kọ́lọ́run ó ṣe tiẹ̀ láàrin àmọ́ báwọn tí Ọlọ́run kó sí under Islam lọ́yọ̀ Ọlọ́run bá wọn yóò bá wọn yanjú ẹ̀ tí ó sì ní sí wàhálà kankan ẹ dákun ẹ jẹ́ ká ṣiṣẹ́ hand to hand gbogbo fíìmù tá a gé lónìí social media ló já gé ni ẹ o tí ẹ bá rí bẹ́ẹ̀ ni kò sí wá síta lé mọ́ ọ lọ káàkiri táyé ó mọ̀ pé nìkan báyìí ń dún bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ wọn social media ni ó àti wá misuse ẹ̀ báyìí abájọ tàbí kúrò náà sọ pé wàlẹ̀ yasiri nínú ibi ìzádọ̀ láfi kó sùn gbogbo yẹn ní ìgbésókù rání ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ oríṣi tá à ń di ìmọ̀ra lẹ́sẹ̀ jùmọ̀ lórí ṣé tá a fẹ́ mu lọ bọ́lọ̀ ọ̀nà tá a fẹ́ lọ bá nàbí náà bánàbí àwọn tó bá nàbí gàgbélà gàdàbí ni ẹ wá kí wọn rírun kí àdàbí gan fúnra ẹ̀ gan Ọlọ́run ní ìwà náà ń tà ní wọn la fi fún passport talẹ́ni tó níwà tó nígbà tí wọ́n sì bí Aisha náà lérè wọ́n ní kí ni ìwà dánmọ́ ní kúlùkù Quran làádìm ìwà rẹ̀ náà tó dáa jù náà gbogbo nǹkan rí inú àkùrá yẹn náà ni ẹ já ṣọ́ọ̀ṣì o torí Islam yìí ó ń dẹ́rù bá wa o Ọlọ́run ò sì ní bá Islam jẹ́ o alájà kọ́lá ẹ lọ ṣe sùúrù o Ọbákégbà Gold ẹ ṣe sùúrù o ẹ dákun Ìbàdàn sí Ọ̀yọ́ Ọlọ́run ò ní bá ìlú méjì jẹ́ o gbogbo àwọn bàbá yín náà ni wọ́n jẹ́ nǹkan lé Yorùbá yìí wọn àdẹ bàjẹ́ lánàá ẹ̀yin ọmọ ẹ máa bàjẹ́ lónìí ẹ dákun ẹ ṣe sùúrù ẹ kàjẹ́ káwọn bíbí ọmọ penetrate ni ẹ kàn máa penetrate wọlé ni kò sí abẹ́ gbogbo blackmail yẹn kò sí abẹ́ máa fi bàjẹ́ kó ní ìtẹ́ ẹjọ́ sí kọ̀rọ̀ kí la fẹ́ máa fi ṣe máa tọ́ sí ara yín. kódà ẹ má jẹ́ kúrọ́tà yìí ká lé mi bá ní o ẹni tí ó gbé ìwòwò yẹn jáde tó wà ní ìdájẹ́ èmi ò ní bá kí nǹkan yẹn burú náà wọn lọ́bì wúrọ̀ tí o ní fẹ́ fi wẹ̀ tí o fi dọ́rọ̀ Ọlọ́run gan. mo dẹ́ ṣe kọ́rọ̀ ó ní ẹ̀ tí ó bá sọ ká ń wá mo ní ọmọ ọgbọ́n náà ń wá tí ó kà fi ń wá tó fi kọ́ba rẹ̀ náà ni ń wá èmi kékeré láwọn níbi àwọn gbẹ̀gìrì bójú bá kú mẹ́ sọ́kàn kú mẹ́ àbá gẹ́gẹ́ ní olóhùn fẹ́ mi ṣé ẹ̀sìn mẹ́ pé ìyá káwùlà yìí wọ́n ti sọ́ngbà kan ẹ̀ pé ìjà kan sí Allahu Akbar Allahu Akbar èmi ò jẹ ní oṣù ó yẹ kéèyàn ó ronú kéèyàn tó ṣe nǹkan kábàáṣe ìfẹ́ tọ́wọ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ gan yẹ kéèyàn dákẹ́ ni Ànábì tó ní ẹ̀sìlámù ti sukù kẹ́ dákẹ́ ẹ̀kọ́ ńlá burúkú ni kẹ́ máa wo nǹkan sùn bẹ́ẹ̀ ni tí o mọ̀ bí ọ̀rọ̀ nílé kẹ́ẹ̀sì mọ̀ náà yín pé ẹ kà ṣe bẹ́ẹ̀ ni. ìyá Káwùlà yìí ti gbà kán gbà tí àbúrò wọn tó ń fẹ́ bàbá Àríṣekọ́lá ṣé ẹ rántí ọ̀rọ̀ yín gbà yẹn ṣe pé àbúrò wọn bá ń sọ dágán ọmọ àparí ẹ̀ náà ni. bàbá Àríṣekọ́lá èmi ló dẹ̀ kọ́ àkẹnu sí o kiri nǹkan nígbà tí wọ́n lọ mọ́lẹ̀ ẹ̀lẹ́mí ìran ní yàrá nkẹ̀kẹ́ àbúrò àwọn gbẹ̀yìn lọ fẹ́ tó wá lọ bímọ fún wọn wá jọ ń yẹ̀yẹ́ ara wọn family to family nígbà náà lọ́hùn gbogbo àwọn tẹ́ ẹ̀ sọ yìí kò kú lórí social media náà bẹ́ẹ̀ yìí bá rò pé ẹ̀ dìlítì ẹ̀ àwọn èèyàn ò ní dìlítì àwọn kan wà tó pé iṣẹ́ tí wọ́n ní kán sèfù nǹkan pamọ́ ẹ̀rí pàwọn èèyàn kan ti ń gbé jáde ní ìsèpé ṣẹ́tàn ọ̀rẹ́ wa ó sọ ńgbà kan náà pé Àríṣekọ́lá náà fẹ́ fẹ́ ọ̀ngbà náà lọ́hùn wọ́n wo gbogbo yẹn ní mọ̀ wù ní táwọn yóò sọ gbogbo yẹn ní mọ̀ wù iṣẹ́ tí ó rọ́ ni wọ́n àwọn ò lè mọ̀ kúrọ̀ àwọn Islam yẹn ayélujára táwọn àwọn tẹ́ ń wò ń ṣẹ̀ṣẹ̀ wọ́n á máa tààgẹ̀ wọ́n rọ́ ni wọ́n á ti mọ̀ wọ́n ṣẹ́sìn tẹ́ lọ́n sẹ́pẹ́ ń tẹ́lẹ̀ náà nu gẹ́gẹ́ kan àlàálẹ̀ àti bá wọn níbi tí ẹ̀ka ti bá wọn rí fídíò wọn níbi tí ẹ̀ka ti rí sóyẹ kẹ́ sóńtẹ̀ yẹ kí rúnú wo ló fẹ́ máa bí yín tẹ́ bàjẹ́ kẹ́ni kó máa gbé yín lẹ́mìí gbóná tẹ́ jẹ́ káwọn èèyàn tó máa tún tí ò yẹ kẹ́ máa fi tí gbọ́ àwọn èèyàn tẹ́lẹ̀ wò yìí viewers tẹ́ ń wò yìí wàhálà burúkú every time kan pé well done you are doing well gẹ́gẹ́ kan ẹ̀fọ́ kabalẹ̀ kò sí wàhálà tí wọ́n bá dé ẹ̀ ní rẹ́ni mọ́dí o tọ́nà bá dé ẹ̀ ní rẹ́ni mọ́dí o lọ́wọ́ tó pé n tó bá mọ̀ pé ẹ̀mí ò bá gbé òní kò dá tán
ntẹ́mi ìbá ti ní gbé wọ́n kulẹ̀ wọ́n fẹ́ sí ẹ̀ ẹtí ọlọ́run ṣeun ọ̀rọ̀ mídíà yé yín pìrìsẹ́ńtà nìyí àwọn akíkọ́ ẹ̀ tẹ́ máa sọ̀nà pìrìsẹ́ńtà làwọn náà torí ẹ̀ tó wá ti pẹ́lú rédíò ti di pìrìsẹ́ńtà nìyẹn ẹ mọ ọ̀nà tí ẹ mọ tí mídíà jẹ́ ká gbójú hàn sáfẹ́fẹ́ ká mọ̀ sọ̀rọ̀ ẹ mọ tó jẹ́ bí mídíà ò bá jẹ́ nǹkan ni àwọn máa lè kọ̀ọ̀kan ṣe ń bọ̀ ta ní ìsìn tí wọ́n lọ́ mọ gé ọ̀rọ̀ mùdí mọ́íkàs tí wọ́n gé tí wọ́n sọ pé sí ọ̀rọ̀ ní tí ẹ bá sọ yìí sí ọ̀là ọkọ̀ wọn lórí àwọn àlèkàn sí lọ ń kọ́pì àwọn tíra àwọn àfáàgbà àwọn tí wọ́n tó pé àwọn àbá yẹn tí wọ́n fi lọ wọ́n lo ìgbésí ayé wọn pẹ̀lú bẹ̀rù Ọlọ́run àwọn tí ń takò wọn lónìí mo gbẹ́nu mo lè fi sọ kò sí kankan tábà kó gbọmọ bàbá wọn jọ kò sí kankan nu wọn tá a sọ pé yẹsì Islam ẹ̀ ó dó dáadáa nulẹ̀ wọn ọ̀wọ́ ẹyọ kan tí Islam ẹ̀ dó nulẹ̀ wọn náà ó tún sí balabala ó tún wá fẹ́ kó bá generation tí ó ti jáde láti ẹ̀ náà mọ̀lẹ́ni ṣẹlẹ̀ Ibrahim tẹ́ńkà kùnjọ tẹ́lẹ̀ àwọn tó ń ká káàkiri Ọlọ́run dá wọn láre kò sọmọ kan tí yóò sọ kàlùpàá tí yóò mọ Quran sórí ọmọ obìnrin tí ìyàtọ̀ papòdà lẹ́nu dọ́mẹ́ta yìí mọ iye èèyàn tí wọ́n ti fún ní kọ̀mpútà Quran tó ti kọ́ ní orí tó sì ti mọ̀ báà mọ ogun kan mọ iye èèyàn tó yẹ pé náà ọmọ kékeré àwọn 10 years 15 years táwọn àbára lónìí tó yẹ pé ọ̀dọ̀ wọn náà lọ jù wọn sí táwọn àbá lọ jù wọn sí tí wọ́n tó yẹ pé tí ibi tó bá ti ń ka Quran bẹ̀yẹ dé tẹ̀lé ẹ̀tẹ́mọ̀ wọn rán ni àwọn tó jẹ́ mọ̀ ṣubú ní wọn gẹ́tùmọ̀ ní Quran Ọlọ́run ṣàánú gbogbo ọmọ tán bí kò sí kẹ̀kẹ́ náà táwọn pé ìjó tó bí mi ká trace ọmọ táwọn àbátọ náà bí léèrè ká wo àwọn ọmọ àbáwá wo látó lè fọwọ́ sọ̀yà pé àwọn tó bí mi náà wọ́n dáa wọ́n pin àtọ̀ wọn kò mú nǹkan mọ́kan àwọn tó yẹ pé wọ́n fi ayé wọn wọ́n fi ròyìn ànábì ni wọ́n dẹ̀ mú àwọn oríṣiríṣi àwọn tírà láwọn orúkọ wo àwọn iṣẹ́ tí wọ́n ṣe kéèyàn máa ṣiṣẹ́ bọ̀ ní thousands of years 200,000 of years sísìn ò lè bá ṣe wọn àmọ́ sí wọn débẹ̀ wọ́n yẹ̀yẹ́ wọn gbogbo àwọn àgbà fáwọn wọn náà kò sẹ́ni tó lè kẹ́ wọn mẹ́rin mọ́ ẹni tó fẹ́ kẹ́ wọn lẹ́nu mọ́ òun náà ó ń bẹ̀rù gbàgbós wọn kọ́ kó wọ́n ṣàyàkókò nà kí àdéhùn ẹ̀ wà sọ pé ńgbẹ́ òkúta àrí ẹ̀yìn rẹ pẹ̀lú ẹ̀ torí pé ó ti bẹ̀yìn ẹ̀jẹ̀ gbogbo àwọn ọ̀nà tó sọ ti fi kó bá lámọ̀ràn ìgbésẹ̀ àwọn alùlà àdúrà àbá yẹn fi wàhálà àìrọ̀rùn àwọn àìlera burúkú náà fi sin Ọlọ́run Shehu Ibrahim tó bá láàrin ọdún kan káwọlá ó dọdún mi kò tó dé kálọ padà kò sì sí nǹkan kò sí kò béèrè lọ ń ṣiṣẹ́ Ọlọ́run ló ń tiẹ̀ ní. lẹ́ẹ̀fì rí pé àwọn ọmọ kí wọn lọ́mọ kí ó jù lágbàlá yé nìsín lónìí kò sẹ́ni tó ní tó lọ́mọ kí ó tó tẹ̀bá ara wọn tó ṣe bálabàlá kò síbi tí ò sì kì í sí rẹ̀ ìbí kan ìlú lọ́ntà ní bó jìnnà sí ló jìnnà sí àdìyàn ìbí láti rí tọmọ kan kí orí èèyàn ó sì wà bàdàn bẹ́ẹ̀ ó wà káàkiri gbogbo àwọn stéètì kọ̀ọ̀kan gbogbo ẹ̀ náà rí lẹ́kọ̀ọ́ ní ìsìtì pásítọ̀ náà tọmọ lọ tó ń gé ọ tó kọ ọmọ kúnnukùnú tó tún transfer owó kúnnú àkáǹtì ẹ̀ níbo ni ìbàjẹ́ yẹn wá sí ṣùgbọ́n báwo la ṣe fẹ́ work hand to hand tájẹ̀ ká mọ̀ wípé tájẹ̀ káwọn mọ̀ pé Islam yóò ó láwọn ẹ̀kọ́ tó kọ́ wa ibo nǹkan kánàbí gan tó dé orí ipò ìjẹ́nùbúwà kó tó ní pé ó wà ní ipò nùbúwà ní àdéjọ́ 40 years ó ní sẹ́tàn nàbí ànábì ń darán ni ẹgbẹ́dúró wà látàn mi ṣe sọ́wọ́dà kánàbí wa gbapò nùbúwà nǹkan tó wà pọ̀ tó wà fèsì iṣẹ́ ayé wọn kí láfáyé wa ṣe lónìí tábà ti kéwàá ọ̀gá òkú náà lọ́jọ́ ọ́fíìsì lọ́jọ́ kò ní àwọn táwọn ìjókòó àìsà fáàní mọye fáàmì sọlọ́n kára pé wà ní kàwọ́ táwọn ìṣẹ̀rẹ̀ tara mẹ́tẹ́ ayé àdédé nígbà mọ̀ pé anybody ò lè fún wa lówó kí ló fẹ́ fún mi n tó fún mi tí ó ní pé kí n dẹnu mi lákẹ́ nígbà tí a kọ́ bẹ̀rẹ̀ kéèsì ọ̀rọ̀ mọ́ṣọ̀ wẹ́wẹ́rẹ́ mọ́ àwọn tó pè mí pé kí n tó bá fẹ́ láyé ẹ̀ sọ àwọn ọmọ akérèdì tẹ kí mo fẹ́ fi ṣe iṣẹ́ kílẹ̀ nìkan dà kílẹ̀ nìkan owó olè nìkan ni tèmi ń gbàgbọ́ pé tí n bá tẹ̀lé máa ṣe apá mi pé ìníní tèmi náà wò ní lànà dáadáa kalẹ̀ fáwọn mi kí n tó jáde kó láyé kò sí. àwọn ẹ̀kọ́ káwọn tó pé káwọn pé táwa dé pé àwọn nǹkan ti ń bàjẹ́ àmọ́ kọ́kọ́ pé bọ́ọ̀lù láti fẹ́ tún ṣe padà ni lónìí à ń búra wa ni lónìí àwa gan àwa aṣọ láyìn ara wa lónìí ìgbésẹ̀ ń ṣe Islam gan kò yọ nkálukú tá à ń ṣe dáadáa òwì lọ náà ni àwa ní nǹkan kan mìíràn tàbí fèsì àwọn fèsì àfáà ni mùsùlùmí sí mùsùlùmí kìnnì kan sí kí ló dé ó ti pọ̀ jù mùsùlùmí wọn blọọgì mùsùlùmí ẹgbẹ́ ìnàlẹ̀ ìhìnsán làbí abájẹ tó lòun fi dá tí kò múrọ̀ yẹn kò ṣàdáyé rí ẹ̀ kò sọ pé ẹ̀yin náà tẹ̀lé kékeré kan kò ó sọ gbogbo èèyàn tí ń bá dá ní àsìkò rọ̀lẹ́ ayé lẹ́gbẹ̀ẹ́ ṣòfò dání ẹ wo ṣòfò tó ká gbogbo dání náà níta yín náà la tó fi ń takora wa níta yín náà la tó fi ń jà léwu ara wa níta yín náà la àwa fi kí o ṣàpọ́nlé kí o mọ́ pé àwọn tó ṣe wàhálà yìí tí wọ́n lọ lé kí fún ibi tẹ́yìn sọ̀rọ̀ ọ̀run ní ẹlòmíì náà àlámọ̀rí gbèsè ayé lórí ìwé ni tí ò láǹfààní kan tó fẹ́ ṣe fún ẹ̀ tó láǹfààní tó náà yẹ lórí kí ó tán Nàìjíríà bí ó tún travel out náà kí
ngbò tún tẹ̀síwájú ní US tún kí ó lọ àwa ní kọ̀mẹ́ndì ẹ̀ àfi ká mú sí ká mọ̀ pé ilé ó sọ̀rọ̀ tí ó dá ó ṣe kíní kan tí ó dá kò sí encouragement mọ́. Ọlọ́run gbà ní Islam. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. Olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.